Ẹ mọ orin Òṣùpá tó sọ pé wòmú 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 lóró máa ń ké o, ìlú mi tó ń kún bí òrò ó ní ẹ mọ̀ jó lọ, onílù yọ káre àyàn á bá ń kẹ́ ọ, èmi gan gbọ́ bó ti ń fọhùn ó ní mọ̀ jó lọ, kíníkan òkú ewúrẹ́ ń sọ̀rọ̀ bí èèyàn ó ní ẹ mọ̀ jó lọ, òkú ewúrẹ́ tí ń fọhùn bí èèyàn. Ìgbà tí ewúrẹ́ bá wà láyé mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀ nìkan la máa ń gbọ́, ṣùgbọ́n tó bá kú tán bá fi awọ rẹ̀ tán bá irán gbẹ̀du, òkú ewúrẹ́ wà wọ́n sọ̀rọ̀ yóò mọ̀ fọhùn bí èèyàn, ó lè kí yín, wọ́n lè fi kì wá, wọ́n lè fi yẹ́ wa sí, òun ni àwọn ìlù tá a máa ń lò yẹn. Àwọn ìlù ni wọ́n kóra wọn jọ ní ọjọ́ kan tí Aláàfin ọba Ọ̀yọ́, ọba tó bá jẹ lóde Ọ̀yọ́ ilé ni wọ́n pè láláàfin. Aláàfin ló ní kí wọ́n ránṣẹ́ kí wọ́n pe gbogbo àwọn ìlù kí wọ́n mọ̀ bọ̀ láàfin nítorí pé òun fẹ́ yan ààyò láàrin wọn. Gbogbo àwọn òrìṣà ló máa ń ní ààyò, tí ìgbìn ni Ọbàtálá jó, agẹrẹ ní tògún, bàtá ní ti Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ìgbà tí Aláàfin ní kí wọ́n ránṣẹ́ pé àwọn ìlù, gbogbo àwọn ìlù wọ́n wá kóra wọn jọ, agẹrẹ ní, ìgbìn ní, àpàlà ní, aró ní, ṣẹ̀kẹ̀rẹ̀ ní, dùndún ní, wọ́n wá pera wọn pé òde Ọ̀yọ́ tá ń lọ yìí o, ẹ jẹ́ á dáfá sí o, ká lọ re ká bọ̀ re o, àmọ́ tá a bá ní ibẹ̀ o, ká lọ wò alọ́rẹ̀ àbọ̀rẹ̀ o, wọ́n wá lọ dáfá. Ìgbà tó dáfá, Ifá ní wọ́n ò lọ re wọ́n ò bọ̀ re, ó ní ṣùgbọ́n kí wọ́n rúbọ. Ẹ ti láàlọ́ re ẹ láàbọ̀ re, èwo la bùrọ̀ tún mọ́ rúbọ, ẹ̀yin babaláwo ìṣá ẹ ṣàfẹ́ yanbọ kí nǹkan kan lè kú lẹ́fẹ̀ẹ́yìn tẹ́ ẹ mọ̀ jẹ. May the best man win. Wọ́n bá conclude ni gbogbo wọn bá lọ múra ìrìn àjò tí wọ́n ń lọ. Dùndún wá dúró, Dùndún ní òun ò lọ́nà míì tóun àfífá o, òun ó lọ bá babaláwo ń padà kó mọ nǹkan ẹbọ. Babaláwo sì yàn lẹ́bọ lóòótọ́, ó ní kó ní ilé ewúrẹ́, kó ní ilé òkú, kó ní ilé ẹja, wọ́n yan gbogbo nǹkan ẹbọ fún, ó sì wá oko fún babaláwo. Wọ́n wá ní awọ ewúrẹ́ yẹn o ń làwọn fi rán ìtàwọn èbò lójú, àwọn ó kọ́bà rẹ̀ pé fún ìrìn àjò náà bí Ifá yẹn ṣe direct wọn nínú odù Ifá yẹn. Ìdígúndá, dìndíngúndá, dìndíngúndá, ìdígúndá ni odù Ifá tí à ń sọ. Bí wọ́n ṣe fi awọ ewúrẹ́ yẹn bí wọ́n ṣe fi rán àpò tó fi bo, wọ́n ní kó fi bò nù ni gbogbo wọn bá ń lọ, wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, wọ́n lọ sóde Ọ̀yọ́. Nígbà tó ń lọ lọ́nà, òjò yìí bá bẹ̀rẹ̀, lòjò yìí wá rọ̀rọ̀rọ̀rọ̀, wọ́n sì gbúdọ̀ dúró, wọ́n gbúdọ̀ mọ́ lọ pẹ̀lú ìrìn àjò yẹn ni. Bí òjò ṣe ń pa gbogbo wọn ni wọ́n rìn kìn, ṣùgbọ́n Dùndún tiẹ̀ òun wà nínú àpò tí wọ́n ṣe fún òun, òjò pa. Ìgbà tí wọ́n dé òde Ọ̀yọ́ ni ọba bá ní pé kí gbogbo wọn mọ̀ kí òun, tó bá ti kó ọ̀pá bọ ìlú báyìí òun ò lè jáde, awọ wọn ti rọ̀, òun ò jáde, ṣẹ̀kẹ̀rẹ̀ ti rin, igbá ti rin, kò sí kankan nínú wọn tó lè fọhùn. Bí Dùndún tiẹ̀ wọ́n sì fọ̀pá kan Dùndún báyìí ni Dùndún ní ọba tó bí àró, ọba wẹ̀wẹ̀wẹ̀ bí ẹ̀jẹ̀, òbọ́mọsùn fẹ́ wà hán mọ́, tó aláṣẹ èkejì òrìṣà, ọba tó bí àró. Aláàfin ní èwo nu, torí gbogbo àwọn yìí kan dún bí ọlọ́bọ̀nbọ̀n ni, òun ò jáde. Aláàfin ní èwo nu, ó ní kí wọ́n yàgò, kí wọ́n jó súnmọ́ òun. Ó yá tuntun wí, ó tún ní ọba tó bí àró, ọba wẹ̀wẹ̀wẹ̀ bí ẹ̀jẹ̀, òbọ́mọsùn fẹ́ wà hán mọ́, tó aláṣẹ ìkejì òrìṣà. Ni Aláàfin bá gbàjó, ó lélẹ̀ ní ó jẹ́ ààyò òun, èyí ni ó mọ lù fọ́ba. Bí àwọn yòókù ṣe padà lọlé bí Dùndún ni ẹ ti gbọ́ nínú oríkì Ọ̀yọ́ tán ni alábàjá járelé o Ọ̀yọ́ dùn joyin Dùndún láláàfin Ọ̀yọ́ jó.
aláṣẹ ìkejì òrìṣà, ọmọ kú tí kò gbọ́dọ̀ pa, ọmọ àrùntárùn ọmọ òfò àti báńbá lọ. Ẹ sì gbọ́ nínú Oríkì Ọ̀yọ́. Láti gbà ni dùndún ṣe jẹ́ ààyò Aláàfin, tó fi jẹ́ pé dùndún l'Aláàfin Ọ̀yọ́ jó. Ẹ sì tún rí i pé ó common tẹ́ bá rí àwọn onílù, àwọn Àyàngalú, ìmí ò tẹ odù Ifá sí ojú dùndún wọn, torí pé wọ́n mọ rírì Ifá, connection tó wà láàrin dùndún. Ìmí inú wọn odù Ifá tó bí wọn ni o, ìmí orò àyàn tán ṣe bí wọ́n ti mọ̀ tẹ̀fánù. So ó common tẹ́ bá rí àwọn àyàn ìbílẹ̀ gidi, àwọn Àyàngalú gidi, tí ẹ rí àwọn àpẹẹrẹ yẹn láàrin ara wọn. Bí ìtàn yìí ṣe lọ nínú Dìndìngúndá ni, tí àwọn èèyàn tó bá, kódà ẹlòmíì tó odù Ifá ìbá bí, wọ́n máa ń ṣe dùndún fún, tó bá yà níbẹ̀ tó ń fi dùndún fún, tàbí kó sọ fún pé kó mọ jó dáadáa, àbí tó bá jẹ́ onílù. So orúkọ ìlú mélòó lẹ́yìn mọ̀? Ìlú mélòó lẹ dá mọ̀? Ṣé ẹ gbọ́ lù? Ṣé ẹ létí ìlú? Ṣé ẹ mọ Oríkì Ọ̀yọ́? Ṣùgbọ́n ìtàn yìí ló sọ bí dùndún ṣe jẹ́ ààyò Aláàfin. Ọ̀yọ́ nílé o, Ọ̀yọ́ nílé o, nílé Aláàfin mo bẹ̀rù àgbà o. Ọ̀yọ́ nílé o, mo ṣe bá Ọ̀yọ́ nílé o, nílé Aláàfin mo ṣe bá gbà o. Àwọn ìlú èyí tí mi ò bá dárúkọ, kẹ́yìn náà dárúkọ ẹ̀ nínú comment. Kóso ìlú ni, bẹ̀m̀bẹ́ ìlú ni, agẹrẹ ìlú ni, bàtá ìlú ni, ìgbìn ìlú ni, oníkìíní gúdúgúdú, gbogbo wọn. Ṣùgbọ́n nígbà míì wọ́n máa ń kó wọn papọ̀ láti jọ ṣiṣẹ́, ṣùgbọ́n individually ìlú kọ̀ọ̀kan ni olórúkọ rẹ̀. Àríjù báyìí lọ nínú Temple Talk tèmi. I'll see you in another video. Ṣùgbọ́n ẹ mọ̀ pé bí mo bá lọ màá dé, bí mo bá lọ màá bọ̀ o. Kódé là ń ta kòtó, bí mo bá lọ màá dé.